Ẹ máa káàsán ẹ̀yin ènìyàn mi. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ kú ìgbìyànjú. Olúwa á pín gbogbo wa lérè. Èmi ọmọ yín Fọlájì Steve Màlúù. Ẹ jẹ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Gbogbo nǹkan tẹ́ bá rí sí, ẹ bá mi fi sí comment section. Ẹ dẹ̀ bá mi subscribe. Jésù á túbọ̀ máa bù sí àpò yín o. Kábíyèsí Ọọ̀ni wa. Nígbà tí wọ́n ṣe interview fún wọn fún last podcast tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ibẹ̀ náà ti ń sọ fún wa pé ó ṣe wọ́n láàánú pé àwọn kábàámọ̀ pé àwọn jẹ́ kí olórí Sílẹ̀kùn Ọlá kó bínú lọ nígbà tó lọ, pé kò yé wọn sí nígbà yẹn, pé nígbà létà làwọn ẹ̀ṣẹ̀ wa mọ̀ pé iná ti ràn, nǹkan ti bàjẹ́, pé ká làwọn mọ̀ ní gbogbo àwọn ìwà táwọn wù nígbà yẹn àwọn ìbá má wù ú, páwọn ò kọ bí ara sí rárá, pé kò yé àwọn, pé gbogbo ẹ̀ṣẹ̀ wa yé àwọn ni, pé ojú wọn ẹ̀ṣẹ̀ wa là kedere ni, pé táwọn bá mọ àwọn ìbá má dánrú nǹkan bẹ́ẹ̀ yẹn wò rárá, pé ibi táwọn ìbá ti wà ní ìsìn, pé ipò táwọn ìbá tún wà ní ìsìn, pé ìbá ti lọ ga jù, pé in fact pé gbogbo wàhálà lásìgbò táwọn kó sí táwọn rí lọ́tún lósì lọ́wọ́ àwọn obìnrin ìbá má tún rí bẹ́ẹ̀ rárá, pé àṣìṣe ńlá gbáà ni, pé àṣìṣe ẹyọ kan ṣoṣo táwọn ṣe yẹn, pé àwọn kábàámọ̀ ẹ̀ gan gidi, pé táwọn bá wà lórí ibùsùn báyìí táwọn bá ń rò ó, pé omi dẹ̀ máa ń bọ́ lójú àwọn ni, pé irú àṣìṣe wo làwọn ṣe yìí, pé ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé Ọlọ́run ló lo ohun gbogbo, òun ló sì lè ṣe ohun gbogbo, pé Ọlọ́run òun ni ọba látúntò, ọba tó tún lè dá ire padà, pé àwọn ń bẹ̀ lójoojúmọ́ pé kó jọ̀ọ́ kó bá wọn dá ire yẹn padà ní kíákíá, pé kí olórí Sílẹ̀kùn Ọlá kó tún padà sọ́dọ̀ wọn, kán má rí wàhálà mọ́, kán má rí ìbànújẹ́ mọ́, kán má rí ìdààmú mọ́, kán má rí làásìgbò mọ́ ní ààfin Ilé Ifẹ̀. Wọ́n tún ní kí gbogbo èèyàn tún bá wọn fi sí àdúrà, pé gbogbo wàhálà ìdààmú tó wà nínú ààfin yẹn kí Jésù kó bá wa dáwọ́ ẹ̀ dúró, pé gbogbo àwọn obìnrin tó ń fa wàhálà ìkọlọ́run kó kó sí wọn nínú, eléyìí tó bá máa lọ kó lọ, eléyìí tó bá máa dúró kó dúró, kán yé ti ọwọ́ bọ ìbọ̀kúbọ̀ mọ́, pé wọ́n mọ iyì olórí Naomi ni, pé tán bá mọ iyì olórí Naomi, pé wọn ò ní máa sáré kiri gbogbo eléyìí tán sá kiri yẹn, pé wọn ò ní máa sáré kiri gbogbo bó ṣe sá kiri yẹn, pé gbogbo ìbá wà lálàáfíà, inú gbogbo ìbá máa dùn ní. Ká ní pé wọ́n fi ọ̀wọ̀ olórí Naomi wọ̀ ọ́, pé Ọlọ́run ló dáa, pé gbogbo àwọn òrìṣà Ilé Ifẹ̀ yẹn ló dẹ̀ tì lẹ́yìn, bó tilẹ̀ wù kó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó, pé gbogbo wọn ló ń tì lẹ́yìn tán dẹ̀ ń fi ọwọ́ rẹ̀ fún, pé kí ni àwọn wá jẹ́ nígbà tí gbogbo àwọn òrìṣà bá ń fi ọ̀wọ̀ fún olórí Naomi, kí ni àwọn wá jẹ́ lẹ́gbẹ̀ẹ́, pé àwọn obìnrin yẹn pé wọn ò dá nǹkan kan mọ̀ ni, pé wọ́n ń fi kí láwọn olóyìnbó ń pè sentiment wọ́n fi ń wọ̀ ọ́, wọ́n ń fi emotion wọ́n fi ń wọ̀ ọ́, pé eléyìí ò kí ń sọ̀rọ̀ emotion, pé ọ̀rọ̀ spiritual life leléyìí, nǹkan táwọn gun ò rí, pé ká máa wò ó pé gbogbo àwọn obìnrin yẹn gbogbo wọn ṣe ń hùwà yẹn bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìdààmú dé bá wọn,
pé gbogbo wọn ṣe ń ṣe wàhálà tó ń disturb olórí Naomi yẹn, pé àwọn ìdààmú burúkú ló ń dé bá wọn tí àwọn gan ò mọ̀ bọ́n ṣe máa sọ̀rọ̀ ara wọn sí. Wọ́n ní ká ṣàmà bá wọn bí Ọlọ́run pé kí Jésù nínú àánú ẹ̀ kó bá wa kó sí gbogbo wọn nú, kó dẹ̀ bá wọn mú olórí Naomi padà wá sí ààfin. Pé wọ́n ti ń ṣe gbogbo ìrúbọ tó yẹ kán ṣe o, wọ́n náà ti ń ṣe gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan, so that olórí yẹn á lè padà sí ààfin láyọ̀ àtàlàáfíà. Pé wẹ́rẹ́ tó bá ti gbẹ́sẹ̀ lé ààfin, pé gbogbo nǹkan máa látúntò, ire máa dé, ọlá máa dé, ìfọ̀kànbalẹ̀ máa dé. Pé níwọ̀n ìgbà tí wọ́n ti parí ìjà wọn, tí àwọn ti ń lọ, táwọn ti ń bọ̀, táwọn ń ṣèkẹ́, táwọn ń ṣègẹ̀ wọn, pé àwọn mọ nǹkan táwọn ti fi ọwọ́ ara wọn kó jọ ní ọlá. Pé lẹ́nu iṣẹ́ tí wọ́n ti parí ìjà wọn, tí gbogbo ẹ̀ ti ń tò pọ̀ yìí, pé àwọn mọ adúrú nǹkan tí àwọn ti kó jọ bí ọlá. Pé nǹkan tí ò yé àwọn obìnrin yìí, òun ló pọ̀ ju nǹkan tó yé wọn lọ. Pé nínú ọlá yẹn náà ni wọ́n ti ń gbà, làwọn ti ń fi ṣèkẹ́ṣègẹ̀ gbogbo àwọn obìnrin yìí. Pé kò yé wọn rárá. Pé in fact pé àwọn regret gan-an, pé àwọn kábàámọ̀ o, pé àwọn ò lè parọ́, pé kéèyàn sòtítọ́ kéèyàn ó kú, ó sàn ju kéèyàn ó parọ́ kéèyàn wà láàyè lọ. Pé àwọn bẹ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire kán bá wọn kún fún àdúrà gidigidi. K'Olúwa jọ̀ọ́ kó gbà wọ́n, kó ṣàánú fún wọn, kó jẹ́ kẹ́mi wọn ó tọ́jọ́, káwọn lè pẹ́, káwọn lè sọkọ wọn, àwọn obìnrin yìí káwọn ó sọkọ wọn dalẹ́. Kíkú má gbà wọ́n mọ́ wọn lọ́wọ́, kárùn má gbà wọ́n mọ́ wọn lọ́wọ́. Obìnrin àbíró, ọkùnrin àbíyè, kí gbogbo wọn ó ṣàbíyamọ, kán yé ṣe jàgídíjàgan mọ́ láàfin. Kí ìtùnú, ìfọ̀kànbalẹ̀, kí gbogbo ohun kó dẹ́ra nínú ààfin Ilé-Ifẹ̀. Pé àdúrà táwọn ń gbà náà nìyẹn. Pé gbogbo ẹ̀ á dẹ̀ ṣeé ṣe lágbára Èdùmàrè o. Àṣẹ. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Nǹkan tí ẹ bá rí sí, ẹ bá mi comment. Á yẹ yín kalẹ̀ o. Ẹ ṣeun o. God bless you.